Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ti wo ohun táwọn èèyàn kan sọ nígboro, ẹ̀rín àrín tàkìtì àbí? Kí ni ìparí òwe yìí? Pẹ́pẹ́yẹ ló nijó. Kí n tó sọ̀parí ẹ̀ fún yín, ẹ jọ̀wọ́ ẹ bá subscribe sí Bembeyeke Comedy ní YouTube yẹn gangan. YouTube ní kẹ́ lọ. Ẹ tẹ Bembeyeke Comedy, BEMBEYEKE, Bembeyeke Comedy ní YouTube. Ẹ rántí tẹ notification bell yẹn, option all, kẹ́ dẹ̀ share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ dẹ̀ jẹ́ ká tún jọ pàdé ní comment section. Pẹ́pẹ́yẹ ló nijó, ìyànjú ladìyẹ ń gbà. Pẹ́pẹ́yẹ ló nijó, ìyànjú ladìyẹ ń gbà. Ìyẹn ni wípé wọ́n máa ń pọ òwe yẹn fún ẹni tó fẹ́ máa forí wórí tàbí fi ara wé ẹlòmíì. Oníkálukú ló ní uniqueness tiẹ̀ àti bọ́lọ́run ṣe dá. Ohun tó unique láyé ẹnìkan, tó ṣàrà láyé ẹnìkan, ẹlòmíì wá fẹ́ farawé, kò lè dàbí ẹ̀ láíláí. Wọ́n ní Gbénga Adébóyè kọrin kan,